oko gbogbo ayé sí káwọn rẹ̀ ta ni bá fi Jésù mi wé kò sí o rárá kò sí o wọ́n ní agbára rẹ̀ kò má láfiwé ó tóbi láyé àti lọ́run ó filé ayé ti sẹ́ ó jókòó lórí ìṣẹ́ omi ẹ bá mi kí bàbá kú iṣẹ́ ó gbé mi sókè kò jẹ́ kí n tẹ́ ta ni bá fi Jésù mi wé kò sí o rárá kò sí o mo ní agbára rẹ pọ̀ o bàbá mi agbára rẹ pọ̀ o bàbá mi agbára táyé ò lè dojúkọ ni ta ni bá fi Jésù mi wé kò sí o rárá kò sí o bẹ́ẹ̀ náà ni agbára Ọlọ́run ti sọ̀kalẹ̀ sórí ètò ọ̀rọ̀ àṣẹ pẹ̀lú wa lọ́sàn-án èní bẹ́ẹ̀ tí ń gbọ́ ohùn yẹn ẹ ti rí i pé agbára Ọlọ́run ti sọ̀kalẹ̀ sínú ilé yín sójú móhùnmáwòrán yín ní wákàtí àti ọ̀wọ̀ yìí mò ń fìyẹn náà mo fi ń kí yín ni mo sì tún wá ń kí gbogbo yín tẹ́ ẹ darapọ̀ mọ́ mi náà tẹ́ ẹ darapọ̀ mọ́ wa ní ọ̀sán èní kú oríire ó ti yé yín ẹ wo orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjò aya Olúwaṣeun ńlá fún mi bẹ́ẹ̀ dẹ̀rẹ́ orí ètò ọ̀rọ̀ àṣẹ náà la bọ́ sí lórí Kaftan television Yorùbá bàbá sọ pé ọ̀rọ̀ àṣẹ ta ni mò ń perí ìránṣẹ́ Ọlọ́run alààyè Evangelist Isreal Oluwaseun Akinwande àwọn náà ni mò ń perí nítorí ẹ ti mọ̀ pé ní àwọn àyájọ́ ọjọ́ tá a wà yìí àti àsìkò tá a wà yìí ni bàbá wa máa ń gun orí afẹ́fẹ́ Ọlọ́run sì wá ń lò wọ́n ó máa já ìdè ó máa tú ìdè ogun ọjọ́ pípẹ́ ó máa fẹsẹ̀ fẹ́ wọ́n sì ti wá wà ń kalẹ̀ báyìí bàbá wa ti wà ń digbí nítorí ìtìyín náà ni ẹ rí i pé bàbá wa káàbọ̀ sórí ètò ẹ̀rọ àṣà. Ọlọ́run ọ̀run kó ṣàánú fún yín o. Àmín Jésù. Ibi tẹ́ ẹ rò pé ẹ lè dé in the next 20 years to come. Láàárín ogún ọjọ́ lọ́jọ́ ìní Ọlọ́run á gbé yín kọjá bẹ̀. Àmín Jésù. Ìrànwọ́ tó kọjá agbára yín àti òye yín Ọlọ́run á bá ń fi fún yín. Àmín Jésù. Ilé-iṣẹ́ Kaftan TV mo gbàdúrà ilé-iṣẹ́ yìí ò ní jóná. Àmín. Lórúkọ Jésù òkè òkè lẹ́ máa máa lọ. Àmín Jésù. Internationally ilé-iṣẹ́ yìí wọ́n máa mọ̀ yín o. Àmín Jésù. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa lásán yìí. Ẹ gbọ́. Ọ̀rọ̀ Olúwa sí yín lọ́sàn yìí ni wípé ohun gbogbo tí ayé ti gbọ̀n dànù lọ́wọ́ yín. Kábíyèsí. Ibi tí ayé ti gbàgbé yín sí. Lórúkọ Jésù àṣẹ kìíní tó jáde lọ́sàn yìí ni wípé Ọlọ́run ó máa rántí yín sí rere. Àmín Jésù. Ẹlẹ́ẹ̀kejì tó ní kí n wí ni wípé níbi tí a ti kọ̀ yín. Níbi tí a ti kọ̀ yín. Níbi tí ẹ ti jẹ́ èèyàn mọ́. Níbi tí wọ́n ti sọ yín di nǹkan míì tí ẹ ti di rádaràda lójú wọn. Bàbá aláàánú. Ọ̀rọ̀ kejì yẹn ni wípé nínú ọ̀sẹ̀ yìí àánú máa fọ̀hún fún yín. Àmín Jésù. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí mo sọ tẹ́lẹ̀ sí ayé yín pé ọ̀sẹ̀ yìí ó máa jẹ́ ọ̀sẹ̀ ayọ̀ fún yín. Àmín Jésù. Ìró ayọ̀ la máa ń gbọ́ lágbàlá àwọn olódodo. Èmi pariwo ayọ̀ nínú ilé yín níbi iṣẹ́ yín níbi ìdáwọ́lé ẹ gbọ́ ìró ayọ̀ níbẹ̀. Àmín Jésù. Ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún yín. Àmín Jésù. Àánú Olúwa máa fọhùn fún yín o. Àmín Jésù. Ẹ ní ṣubú ara o. Àmín Jésù. Ẹ ní ṣubú ẹ̀mí o. Àmín Jésù. Mo gbọ́ ohùn kan ó dẹ̀ ní kí n sọ fún ẹni yẹn wípé ẹni tá a ti ń fi kú lọ̀ tó ti ń fi kú lé káàkiri Ọlọ́run ní sọ fún ẹ wípé Bíbélì sọ wípé nítorí Ábúráhámù Ọlọ́run ò sì jẹ́ kí Lọ́ọ̀tì parun. Àṣẹ Olúwa jáde nítorí pé o ti gbóhùn àṣẹ lọ́sàn yìí ikú yẹn ó yẹ̀ lórí rẹ ó yẹ̀ lórí ọkọ rẹ
ó yẹ lórí aya rẹ, ó yẹ lórí ọmọ rẹ, ó yẹ lórí ẹbí rẹ. Àṣẹ Olúwa lélẹ́yìí o, ní pé ìwọ kì yóò kú ikú kan bí kò ṣe ìyè. Wọ́n ti sọ wọ́n ní àìsàn yẹn ló máa pa ẹ́, wọ́n nínú ogun yẹn ló máa kú sí, wọ́n nínú ìṣòro yẹn ló máa kú sí. Èmi bẹ̀ Jésù lọ́sàn yìí, mo fọhùn Jésù, ẹnu mi dẹnu Jésù, àṣẹ ọ̀rọ̀ mi dàṣẹ Jésù. Tó bá rí bẹ́ẹ̀, ohun tó ló máa pa ẹ́ lórúkọ Jésù kò ní rí ẹ pa. Mahanda kutali kaparia, lórúkọ Jésù mo ní kò ní rí ẹ pa. Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Àṣẹ Olúwa ni kò yí padà. Àṣẹ́gun ó dẹ̀ rí bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Àǹtí Ọlá, àdúrà máa pọ̀ lẹ́nìí díẹ̀. Arán mi sí ọ̀pọ̀ àwọn èèyàn lẹ́nìí. Arán mi sí ọ̀pọ̀ àwọn èèyàn lẹ́nìí. Ìwọ tó bá ń wò mí, táwọn ẹbí ẹ wà tó sì pé wọ́n, kó pè wọ́n torí tó bá tó àkókò kan, màá ní kẹ́ ẹ gbé ọwọ́ lórí àwọn orí TV yín. Mo fẹ́ màá gbàdúrà fún yín, màá sọ àsọtẹ́lẹ̀ sáyé yín. Ọ̀sẹ̀ yìí á dẹ̀ fọhùn oore fún yín. Lórúkọ Jésù sá. Torí àkókò wa, ọ̀nà wa pọ̀ tá a fẹ́ lọ lẹ́nu. Níjẹjọ à ń sọ̀rọ̀ lórí ìbẹ̀wò láti òkè wá. Mo sọ àwọn wo ló ní ìdìbẹ̀wò, pé ta ló ní ìdìbẹ̀wò. Mo sọ fún ọ wípé ẹni tí ò nírètí mọ́, tí ò nírètí tó rò pé ohun gbogbo ti pín, tó rò pé mo wá sọ nípa opó yẹn tó rí pé last meal pé káwọn jẹ káwọn dẹ̀ kú. Ọlọ́run dẹ̀ rán wòlíì Èlíjà, ó ní kó dìde kó lọ bẹ̀ẹ́ wò. Ọlọ́run dẹ̀ bẹ̀ẹ́ wò, ó dẹ̀ yí ìgbèkùn yẹn padà. Àṣẹ jáde láàárọ̀ yìí. Ìrètí rẹ ti pin o. Ó ti dàbí pé o ò níyàn, o ò mọ̀yàn, o ò lára. Àṣẹ Olúwa lélẹ́yìí lọ́sẹ̀ yìí olùrànwọ́ máa bẹ̀ẹ́ wò. Gẹ́gẹ́ kù ṣàpà, olùrànwọ́ ó máa bẹ ilé rẹ wò. Olùrànwọ́ ó máa bẹ ẹbí rẹ wò. Olùrànwọ́ ó máa bẹ iṣẹ́ rẹ wò. Olùrànwọ́ ó máa bẹ ìdáwọ́lé rẹ wò. Ẹnì kejì, mo tún ní talẹ́ni tó nídìí tó nílò ìrànwọ́. Ẹni tó tún ní ìrànwọ́ ni pé ẹni tá a fi sínú ìdè tó wà nínú ìdè. Ẹlòmíì wà ní ìdè ojú kan. Iṣẹ́ yẹn tó ṣe òun ìyá ni màá bá fọ àbí báwo lọ ṣe ń pò òun yẹn. Lọ́mọ fún ẹ. Ohun tó ṣẹlẹ̀ sí ìyá náà ló ń ṣẹlẹ̀ sóhun náà. Ló ń reflect, ó ti wá di ìdè, ó ti di ègúndìran. Àwọn tó wà ní abẹ́ ìdè. Èyí túmọ̀ sí wípé èmi ò mọ irú ìdè tí ayé ti fi dì ẹ́ o. Èmi ò mọ ohun tó mú ẹ wà lójú kan. Ẹlòmíì a máa ṣiṣẹ́ bí erin, a máa jẹjẹ ìlérí. Ọmọ aláṣọ tó ń wà kísà káàkiri. Ìdè ni ó ní ìdìbẹ̀wò. Ayé ní ìdìbẹ̀wò ni. Ó ní ìdìbẹ̀wò ni. Èmi bẹ̀ Jésù lónìí kàbáwí nàṣàpà. Èèyàn kan wà ń bẹ̀ tó nídìí àti bẹ̀ ayé rẹ wò láti mú ẹ kúrò ní òṣì tí ayé rẹ wà. Èèyàn kan wà ń bẹ̀ tó nídìí àti bẹ̀ iṣẹ́ rẹ wò láti ràn ẹ́ lọ́wọ́ láti gbé ẹ lọ sí next level. Èèyàn kan ó ti ní èèyàn kan tá a rán sí èèyàn kan. Mahanda kutayaba lọ́sẹ̀ yìí ó yá kó rí ìbẹ̀wò Ọlọ́run. Àmín Jésù. Ẹlẹ́kẹta, mo tún sọ pé talento ní ìdìbẹ̀wò. Ẹni tá a fi àìsàn dè mọ́lẹ̀. Olúwa o. Ẹni tá àìsàn dè mọ́lẹ̀. Àìmọye ẹlòmíì wà tó mo mọ èèyàn kan lóṣù kò lè ṣe kó má ro oògùn 50,000. Èló ni sálárì. Àwa tí ò bá dẹ̀ ló wàhálà ni ó gbọ́dọ̀ ló ní ṣá. Àárò oògùn ló ń fowó ẹ̀rà káàkiri. Ó ní ìdìbẹ̀wò. Ó ní kí Jésù bẹ́ẹ̀ wò. Mo sọ ń pa obìnrin oníṣù ẹ̀jẹ̀ yẹn last week. Mo ní ó ní gbóhùn bá lè fọwọ́ kọ ìtẹ́sí aṣọ Jésù. Ó ní ara òun yóò ṣe kí ni yóò yá. Ọkùnrin kan wà ní ìwé Lúùkù. Ó ní ó ti wà bẹ̀ for 38 years. 38 years ló ti wà nú ìgbèkùn àìsàn yẹn. Bíbélì ní pé wọ́n máa ń gbé lọ́bẹ̀ láàárọ̀, wọ́n á gbé síbẹ̀ láàárọ̀. Àwa ni ẹ ṣàánú mi torí Ọlọ́run o, bábí à ń la o, ẹ ṣá mọ̀ pé mi ò lójú, ẹ mọ̀ pé mi ò lẹ́sẹ̀, mi ò lórú lọ́wọ́ for 38 years. Àṣẹ jáde láàárọ̀ yìí. Àìsàn wo ló sọ alágbára rẹ dọ̀lẹ? Àìsàn wo ló sọ ọmọ ológo rẹ di fúùtù fẹ́ tẹ̀? Lórúkọ Jésù ó yá gba ìwòsàn. Àmín Jésù. Ọ̀rọ̀ Olúwa lélẹ́yìí. Ó ní ìdìbẹ̀wò. Àfìgbà tí Jésù bẹ̀ arákùnrin yẹn wò. Jésù tí wàá bí kí ló fẹ́ ó wá bẹ̀rẹ̀ sí sọ́kàn. Mi ò lára o, mi ò néèyàn o, mi ò ní kàbárí kàtàbàyàbà. Olùgbàlà bẹ́ẹ̀ wò ó mọ̀. Kò mọ̀ pé ijó yẹn gangan ní expiring date. Mo sọ last week mo ní ogun ayé èèyàn máa ní expiring date. Ó máa ní expiring date. Èyí túmọ̀ sí wípé lónìí
gbogbo ẹ̀yin tẹ́ ń gbúrò mi èmi ò mọ irú àìsàn tó dì ẹ́ mọ́lẹ̀ èmi ò mọ irú àìsàn tí ò jẹ́ kó jẹ́ nǹkan tó yẹ kó jẹ́ àìsàn kì í jẹ́ kéèyàn jẹ́ nǹkan tó yẹ fẹ́ jẹ́ bẹ́ẹ̀ ni sá ó máa ń paná ògo ni ó máa ń pa ìgbéga èèyàn ni lórúkọ Jésù nínú àìsàn yẹn olùbẹ̀wò tó ń pè ní Dr. Jesus the greatest physician olùwòsàn ńlá lórúkọ Jésù lónìí ó máa bẹ̀ ẹ́ wò lọ́sọ̀ yìí ni ọkà báwòrì náà santaliaba mo rí ìyá kan apá kan ti rọ ẹsẹ̀ kan ti rọ ó ń wò mí báyìí ó ń wò mí báyìí gbọ́ ọ̀rọ̀ Olúwa lórúkọ Jésù ó yá dìde kàhíndà húlì kàpàṣà ó yá dìde Jésù sọ fún arákùnrin ó ní gbé àkéte rẹ kó sì ṣe kí ni kó sì máa rìn àṣẹ Olúwa lélẹ́yìí ó nítorí pé ìbẹ̀wò láti òkè wá Ọlọ́run bẹ̀ ẹ́ wò lọ́sọ̀ báyìí lórúkọ Jésù lórí àkéte lórí ibùsùn àìsàn tó wà yẹn gbọ́ ọ̀rọ̀ Olúwa o lórúkọ Jésù ó yá dìde ìwọ àìsàn yẹn gbọ́ ọ̀rọ̀ Olúwa báyìí ìkàtúlì àmàsàkàbà lórúkọ Jésù ó yá jáde kí ìwòsàn rẹ kó jẹ́ nísinsìnyí ó yá gba ìwòsàn bẹ́ẹ̀ ló ṣe máa rí àǹtí Ọlá torí àkókò ta lẹni tó tún nídìí ìbẹ̀wò láti òkè wá ẹni tó nídìí ìbẹ̀wò láti òkè wá ẹni tí a fi fún tá a gbé ìgbéke embargo ìgbéke pé má kọjá o lè kọjá ibẹ̀ gbèdéke pé kò lè kọjá abẹ àmì kò sí bó ṣe lè mọ́ ṣe tó kò sí bó ṣe gúdù tó wọn kọjá abẹ lẹ́fù wọn ni kò sí at that realm nǹkan ṣáà máa ṣẹlẹ̀ ni right ó máa fọ́ọ̀lù ní ṣá gbèdéke embargo ní táìmù tó bá yẹ kó lùrànwọ́ ràn lọ́wọ́ ìgbà yẹn ni nǹkan máa ṣẹlẹ̀ embargo ní ní fámìlì wọn ọmọ kan ṣo péré ló ń bí ní èèyàn kan bóyá bí nǹkan bí last year or 2 years ago wọ́n ní wọ́n ń wọ 70 ní fámìlì wọn ó dẹ̀ pé 70 ó dẹ̀ ṣe pé kóun dúpẹ́ pọ́lọ́ gbèdéke ní irú èèyàn yẹn ní ìdí ìbẹ̀wò irú gbèdéke wo ni ayé ti fi ayé rẹ sí kàbáwòrì náà sàkà gbèdéke ní ẹgbẹ́ eléyìí bàbá wa Abrahamu ó discover gbèdéke ó discover gbèdéke nínú ìwé Genesis chapter 11 tabaka from 24 nítorí àkókò wa from 24 to 32 ìkọ́kọ́ ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn orúkọ bàbá wa Abrahamu ó pè ní Náà ìkọ́ tó ṣẹlẹ̀ ní wípé náà yẹn at the age of 29 years ló bí first born náà àti ọláṣẹ ń gbọ́ mi at the age of 29 years ló bí first born náà Ọlọ́run wá pè Abrahamu jáde pé ó nílò láti jáde kó o lé yẹn o nítorí pé tó o bá jáde gbèdéke kan ti wà nínú ilé inú ẹbí rẹ tá a dé gbèdéke yẹn náà ó ṣiṣẹ́ lórí Abrahamu náà ó jẹ́ kí Abrahamu náà ó wà láyé ẹ̀ kò tètè rọ́mọ bí bàbá 29 years ló bímọ bàbá Abrahamu tẹ́ra at the age of 78 years lòun náà bímọ. kábíyèsí o. ẹ wo gbèdéke tí Sátánì nígbà tó dórí bàbá Abrahamu at what age at 90 years gbèdéke ní ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run lórí Abrahamu gbèdéke yẹn ó ṣe kí ni ó parẹ́ Ọlọ́run pé Abrahamu jáde kúrò nílé bàbá ẹ̀ yẹn nítorí pé gbèdéke kan wà ń bẹ̀ gbèdéke yẹn ni pé number 1 wọn ò lè kọjá ibi tó wà number 2 wọn ò lè tètè rí ọmọ bí gbèdéke ni wọn lè tètè bàbá ẹ̀ at the age of 29 bàbá tiẹ̀ at the age of 78 nígbà tó dórí tiẹ̀ at the age of 90 àìmọye àwọn èèyàn bẹ́ẹ̀ náà ló ní gbèdéke iṣẹ́ wà tó yẹ pé gbogbo ọmọwé burúkú ní gbogbo fámìlì wọn ẹ máa rí professor ẹ máa rí graduate ẹ máa rí PhD ẹ máa rí masters ṣùgbọ́n wọn ò níṣẹ́ gidi gbèdéke ní ìbẹ̀dẹ̀ lẹ́mọ̀ bẹ́ẹ̀ ni gbèdéke ní oríṣiríṣi àìmọye àwọn èèyàn ẹlòmíì wà tó yẹ pé at the time tó yẹ pé ó ti deal fún post yẹn tó yẹ kó wà ń bẹ̀ ìṣẹ̀lẹ̀ á dẹ̀ ṣẹlẹ̀ wọn ò ní jẹ́ ó débẹ̀ gbèdéke ní àwọn tí ìgbà tí Abrahamu tó jáde tí a bẹ̀ wò Ọlọ́run bẹ̀ Abrahamu ó farahàn Abrahamu Genesis orí kọkànlá ó ní èmi ni Ọlọ́run rẹ èmi ni Ọlọ́run ó farahàn Abrahamu nígbà tọ́lọ́run bẹ̀ Abrahamu ó mú kúrò níbi gbèdéke yẹn ó mú kúrò mo sọ ní last week nípa bí áńgẹ́lì méjì bó ṣe bẹ̀ Sárà àti Abrahamu Ọlọ́run rán wọn níṣẹ́ lọ sí Sódómù àti Gòmórà
ibẹ̀ lọ́lọ́run rán wọn lọ ṣùgbọ́n Ábúráhámù rí wọn pé àwọn eléyìí arìnrìn àjò làwọn eléyìí àwọn eléyìí ti rìn àlejò ni wọ́n torí àǹtí ó dá kí wọ́n máa ṣoore o ó dá kí wọ́n máa ṣoore o bíbélì ní pé ẹni tó ṣàánú lèmi ó ṣàánú fún Ábúráhámù ó pé ó ṣe áńgẹ́lì lálejò láìmọ̀ àwọn áńgẹ́lì yẹn ó ní iṣẹ́ tí Ọlọ́run rán wọn láti lọ ṣe o Ọlọ́run ní kó lọ bẹ̀ ilẹ̀ Sódómù àti Gòmórà kí ni Ọlọ́run ní kó lọ ṣe kó lọ bẹ̀ wò kó lọ pa bẹ̀rù ṣùgbọ́n on their way going Abraham wá rí wọ́n pé àwọn eléyìí àlejò làwọn eléyìí àwọn arìnrìn àjò làwọn eléyìí àwọn eléyìí nílò láti fún wọn lóúnjẹ láti ràn wọ́n lọ ó pè wọ́n wọlé wọ́n dẹ̀ wọlé nígbà tó wọlé Abraham sọ bíbélì sọ pé ó fún wọn lóúnjẹ ó fún wọn lómi ó wẹ ẹsẹ̀ wọn ọkàn wọn wá balẹ̀ inú áńgẹ́lì dùn they are going for evil missions but from their evil mission wọ́n dẹ̀ wá kọ́ divert evil mission wọn sí good mission fún Abraham wọ́n sọ tẹ́lẹ̀ sí ayé Abraham wọ́n sọ fún Abraham pé ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ gbọ́ eléyìí o ẹ̀gá kùtàríà èmi ọmọ gbèdéke tí ayé fi ayé rẹ sí tó ń bá ti rí àmì ṣe lọ́sàn yìí níbikíbi tó wà lórúkọ Jésù pẹ̀lú ìbẹ̀wò Ọlọ́run gbèdéke yẹn ó yá ó parun dànù. àmì Jésù èmi rà mí ṣe ẹ̀yin kọ́. kí lóhun tí mò ń sọ ni pé Sátánì fi gbèdéke sí ayé àwọn ẹlòmíràn. Ó fi gbèdéke sí. nínú ìwé First Chronicle chapter 4 when you read verse 9 and 10 ẹ bá mi kà First Chronicle chapter 4 verse 9 and 10 bíbélì sọ nǹkan kan mẹ́yẹn ó ní wípé orí kẹrin àbí. yes First Chronicle chapter 4 9 and 10 First Chronicle chapter 4 9 and 10 èyí ni wípé ó sọ wípé Jábésì sì ní ọlọ́ ó sì ṣe ọlọ́lá ju gbogbo àwọn ẹ̀gbọ́n rẹ̀ lọ Jábésì ó ṣe ọlọ́lá ju gbogbo àwọn gbèdéke ń bẹ nínú ayé Jábésì. bẹ́ẹ̀ ni ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé bíbélì sọ yìí pé ìdí tí a ṣe pé Jábésì ni ọmọ ìbànújẹ́ láti ìbí rẹ̀ láti inú ìyá rẹ̀ wá ní ìbànújẹ́ tí ń ṣẹlẹ̀. ọmọ ìbànújẹ́ ni. ìyá rẹ̀ bá sọ pé wo oyún ẹ ìbànújẹ́ ni ìbí rẹ ìbànújẹ́ ni ìwásáyé rẹ ìbànújẹ́ ni ìwàláyé rẹ ìbànújẹ́ ni Ábákú sọ ní ọmọ ìbànújẹ́. Jábésì náà bá gbà. òun náà gbà. ìwọ ò nílò láti gbà ó wá dijọ́ kó wá dìde pé òun ò fẹ́ lẹ́yìn mọ́ òun ò ṣọmọ ìbànújẹ́ ó kọjú sí Ọlọ́run ìbẹ̀wò Ọlọ́run wá bí ayé rẹ̀ wò nígbà tí Ọlọ́run bí ayé Jábésì wò ìgbésí ayé Jábésì yí padà ọmọ tá a ti pè ní ọmọ ìbànújẹ́ bíbélì sọ yìí pé ó ṣe ọlọ́lá ju gbogbo àwọn ènìyàn tí wọ́n ti ń pè ní ẹni ọ̀wọ̀ ẹni ọlá bíbélì ní ó ṣe ọlọ́lá ju gbogbo àwọn ẹ̀gbọ́n rẹ̀ lọ àṣẹ jáde lọ́sàn yìí o èmi ò mọ bí tí Sátánì ti gbé ìgbékedeke tó ti fi ń da ayé rẹ̀ láàmú lórúkọ Jésù ti Násárẹ́tì tẹ́ ẹ bá ti rí àmì ṣe lọ́sàn yìí ó yá ìgbéke ó yá kó jádànù. àmì Jésù. ìdádúró kéèyàn ní ìdádúró ẹni tó yẹ kó ti bímọ inú ẹ̀tàn tí ò tí ì rọmọ bí ìdádúró ni wọ́n pè kọ́ àwọn kọ́kọ́ wà tó ń kọ́ sí ìdádúró mo gbàdúrà fún àwọn tó ń wojú Ọlọ́run last week màá tún ṣe gbàdúrà fún wọn lẹ́nìí orí Ọlọ́run fẹ́ ṣiṣẹ́ ìyanu kan nu ayé arábìnrin kan bẹ̀ yẹn tó ń wò mí Ọlọ́run fẹ́ ṣiṣẹ́ ìyanu wọ́n pè kọ́kọ́ ní kí ló máa ti ń pè tó máa ń ṣe ìdádúró nínú ìjú fibroid ìjú yẹn ni wípé nígbà tí Jésù ìjú yẹn òun ni igi ìdábù nínú ayé obìnrin nínú ilé obìnrin. èṣù ló dá sáyé. èṣù ló dá òkúta ní òkúta ìdènà ló ń pè òkúta ìdènà ní. ìdè ni wípé nígbà tí Jésù kú Jésù dẹ̀ ti sọ pé òun máa jíǹde ìjẹta wọ́n wá gbé òkúta yẹn wọ́n gbé sẹ́nu ibojì Jésù kó má bàa jíǹde tí ò bá ṣe pé áńgẹ́lì bẹ ibojì Jésù wò Jésù ò bá má ti jíǹde. Áńgẹ́lì bọ́ sórí ẹ̀ bíbélì sọ pé áńgẹ́lì dẹ̀ jókòó sórí òkúta yẹn ó dẹ̀ ṣe kí ni ó yí kúrò kàbáùsíkà dayaba wọ́n yí kúrò èyí ni wípé ohun tó ń pè ní ìjú ohun tó ń pè ní òkúta ìdènà nínú ayé rẹ tí ò jẹ́ kó rọ́mọ tiẹ̀ bí arábìnrin kan ń wò mí báyìí sí kí ni ẹ ti ń dààmú ó ti ṣe operation lẹ́ẹ̀mejì wọ́n ti wá ti ń plan àti ṣe ẹlẹ́ẹ̀kẹta gbọ́ eléyìí
ìbẹ̀wò ń bọ̀ wá fún ẹlẹ́ni o. Ó ń bọ̀ wá fún mi Rabuska lẹ́ni. tali máa ń dálaba. Ìbẹ̀wò Ọlọ́run bó ti ń bọ̀ ó máa yí kúrò. Ìtú yẹn máa pòórá. Lórúkọ Jésù mo pa á láṣẹ ó yẹ kó pòórá. Àmín Jésù. Lórúkọ Jésù ó yẹ kó pòórá. Àmín Jésù. Ìdènà ló ń pè é. Bẹ́ẹ̀ ni sà. Òkúta ìdènà ni. Bẹ́ẹ̀ ni nítorí àkókò wa. Bẹ́ẹ̀ ni sà. Àǹtí Ọlá, Yes, sir. àkókò ti ń lọ. Ẹnì kẹta, ẹni tí Sátánì, ta ni ẹni tó nílò ìbẹ̀wò láti òkè wá. Láti òkè wá. Ẹni tí atúnidá tó ń darí ayé ẹ̀. Olúwa o. Ta ni à ń pè ní atúnidá? Àwọn atúnidá. Sátánì ló ń pè ní atúnidá. Kábíyèsí Olúwa. Atúnidá, ọmọ àyànmọ́, ọmọ ológo, wọ́n ti rí ọjọ́ ọ̀la ẹ̀, wọ́n ti mọ nǹkan tó fẹ́ dí, wọ́n ti mọ nǹkan tó fẹ́ dé. Ìjọ tó ti ń wẹ̀ báyìí, wọ́n dẹ̀ mú kọ̀ǹkọ̀ tó fi wọ́n ọmọ ẹlòmíì, wọ́n dẹ̀ lọ tọ́jú ẹ̀. After 30 years ó ti graduate, tó wáṣẹ́ kò ríṣẹ́, nǹkan ò tó mọ́, ó wá bá wòlíì Ọlọ́run pàdé. Wòlíì Ọlọ́run wá gbàdúrà fún wa ní ta ló wẹ̀ níjọ́ tá a bí ẹ ó ní báwo lòun ṣe máa lọ bẹ yẹ ta lẹni tó wẹ̀ ẹ́ ló ṣe wá ní alágbájá lọ wẹ̀ ọ́ lọ bá òun lógun ayé ẹ̀. Nígbà tó bá ìbẹ̀wò Ọlọ́run pàdé, nígbà tó dé ọ̀dọ̀ ẹni tó wẹ̀ ọ́ wà ní ọkọ̀ fọwọ́ la ògiri, inú ògiri ló ti mú kọ̀ǹkọ̀ bọ́ta. kọ̀ǹkọ̀ 30 years ó sì tutù síbẹ̀. Olúwa o. 30 years ó sì tutù síbẹ̀. Èyí ni pé àwọn tó ń pè ní agbára atúnidá. Agbára atúnidá. Níbi tó wà gbé ọwọ́ lórí ẹ̀ kó o súnmọ́ di tẹlifíṣàn yẹn. Mo ti sọ fún wa náà pé mo fẹ́ gbàdúrà fún gbogbo àwọn ènìyàn. Bẹ́ẹ̀ bá ṣe pọ̀ tó, kéèyàn kan bá ti gbọ́wọ́ lórí TV, àwọn tó kù kó gbọ́wọ́ lọ́wọ́ ẹ̀, kó gbọ́wọ́ lé ẹni tí ó gbọ́wọ́ lórí TV, ẹ gbọ́wọ́ lé ra yín lọ bẹ́ẹ̀ yẹn. Àṣẹ jáde. Agbára atúnidáwo ló ń ọpẹ́rẹ́tì ayé ẹ̀. Agbára atúnidáwo ló ń darí ogun ayé rẹ̀. Agbára atúnidáwo ló ń jọba lórí ayé rẹ̀. Bẹ́ẹ̀ bá ti rí àmì ṣe, Bíbélì sọ wípé iná ṣáájú ogun Ọlọ́run, ó tó gbogbo àwọn ọ̀tá rẹ̀ lórúkọ Jésù. Iná Ọlọ́run kó jó wọn dànù. Àmín Jésù. Èmi bẹ̀ Jésù lọ́sọ̀ yìí lọ́wọ́ agbára atúnidá, èyí tó tún àyànmọ́ rẹ dá, èyí tó tún ògo rẹ dá, èyí tó mú ọmọ ológo, ọmọ ẹlẹ́ran tó mú tó ń jẹ gúngún, ọmọ aláṣọ tó mú tó ń wà kísà káàkiri. Ẹgbọ́ eléyìí lórúkọ Jésù, iná ọ̀run kó jó wọn run dànù. Àmín Jésù. Agbára atúnidá. Agbára atúnidá ò kì í jẹ́ kéèyàn dá nǹkan tó fẹ́ dà. Bẹ́ẹ̀ ni sà. Kò ń jẹ́ kéèyàn rógolo láyé. Kò ń jẹ́ kéèyàn débi téèyàn fẹ́ dé. Agbára atúnidá ló ń pè wọ́n. Agbára atúnidá. Ìwé Matthew 13 verse 25. Ó sọ wípé ní ìgbà tí ènìyàn sùn, Sátánì wá, ó wá dé èpò sí àárín àlìkámà àwọn ènìyàn. Ó dá àárín. Èyí túmọ̀ sí pé àìmọye òun lójú àlá wọn báyìí. Ẹlòmíì àárín rẹ̀ á dẹ̀ máa jẹun lójú àlá. Á jí sáyé, á wá rí i pé àlá lòun láṣà. Láàárín ọ̀sẹ̀ kan àbí after 1 month, àìsàn wọnú ayé ẹ̀. Ogun wọnú ayé ẹ̀. Èyí túmọ̀ sí pé lójú oorun ni ọ̀pọ̀ ti gbé ogun. Èyí túmọ̀ sí pé o ní ìdìbẹ̀wò Ọlọ́run. Níbo logun ti wá? Níbo logun gbà wọnú ayé rẹ̀? Tó bá rí àmì ṣe lọ́sàn yìí, ó yá ìbẹ̀wò Ọlọ́run kó fà dẹ́dẹ́. Àmín Jésù. Ìbẹ̀rù Ọlọ́run kó lé ogun dànù. Àmín Jésù. Ó ní ṣùgbọ́n nígbà tí ènìyàn sùn, ọ̀tá rẹ̀ wá, ọ̀tá yẹn ó wá, ó sì fún èpò sínú àlìkámà, ó sì bá tirẹ̀ lọ. Ẹgbẹ́lẹ́ ẹ wo, ó ṣèkà tán, ó bá tirẹ̀ lọ. Àwọn atẹ́fàsókè yìí ló borí, àwọn afọyàyà báyé ẹni jẹ́, ẹ ṣeun, ẹ káàbọ̀, ẹ lẹ́ o, ẹ kúlé o, ó dẹ̀ ti bá tiẹ̀, ó ti bá yí ẹ̀ jẹ́, ó wá ń dáràn. Èyí òun náà pè wọ́n, ó ní ó fún èpò sínú àlìkámà yẹn, ó sì bá tiẹ̀ lọ, ó bá àìmọye ayé ló ti bàjẹ́. Mo ń sọ níjọ́ kan, àìmọye àwọn èèyàn tó kú láì rógolo, bẹ̀rì grand wọn, àwọn ẹ̀fọ́ tẹ̀tẹ̀, àwọn ẹ̀fọ́ àbáláyé, ó wá jáde fresh. Gbogbo nǹkan tó yẹ kó gbéṣẹ́ ní ayé, wọn ò jẹ́ kó rí ṣe. Gbogbo tó yẹ kó jẹ́ ní ayé, wọn ò jẹ́ kó jẹ́. Ẹgbọ́ eléyìí, ẹgbọ́wọ́ lórí TV, àṣẹ jáde. Gbogbo agbára tó ń lọ́wọ́ agbára lórí ayé yín, gbogbo agbára tó ní ẹ̀yìn jẹ́ nǹkan tó Olúwa ní kẹ́ ẹ jẹ́, gbogbo agbára tó ní ìwà arákùnrin yẹn, ìwà arábìnrin yẹn ò ní lọ jìnnà. Gbọ́ ọ̀rọ̀ Olúwa, ìbẹ̀wò Olúwa lọ́sọ̀ yìí lórúkọ Jésù, Ọlọ́run já ẹ gbà. Àmín Jésù. Ẹgbẹ́ eléyìí, ogun ayé yín ó dópin lẹ́nìí. Àmín Jésù. Ìṣòro ayé yín ó dópin lẹ́nìí. Àmín Jésù. Àǹtí Ọlá, nítorí àkókò ẹ jẹ́ sọ tẹ́lẹ̀ lé fún àwọn èèyàn 200. Ẹ̀yin èèyàn 200 tí ìgbàgbọ́ yín gbé. Ogun tí ayé yín ti ń là kọjá for the past
12-20 years tó wá dàbí pé bó ṣe máa hàn kan family wa nìyẹn bó ṣe máa ń ṣẹlẹ̀ nínú ẹbí wa nìyẹn tí ìgbàgbọ́ yín bá gbé lọ́sọ̀ yìí lórí ayé yín ó yá kó ṣẹ. Àmín Jésù. Mahanda kúkari kataza lórúkọ Jésù mo ní kó ṣẹ. Àmín Jésù. Lórúkọ Jésù ó yá kó ṣẹ. Àmín Jésù. Wọ́n gbé picture ọmọkùnrin kan wá fún mi mo dẹ̀ ń wò báyìí mo dẹ̀ rọ ọmọkùnrin yẹn wọ́n dẹ̀ ti lọ kọ́ nǹkan ọmọkùnrin yẹn wọ́n ti kàn ọmọgi ó ti di ìyàwó kẹta ń ṣe tó ń fẹ́ nítorí pé kò rí ọmọ bí. Olúwa o. Àṣẹ Olúwa jáde. Ó jáde. Ìbẹ̀wò Ọlọ́run bẹ̀ wò báyìí o. Ọ̀rọ̀ tẹ̀lé. O ti mọ̀ àṣẹ Olúwa jáde makus katariaba mo wọnú Olúwa mo fọhùn Olúwa níbi tí wọ́n sọ ohun tí wọ́n fi dé sí yẹn mo fi àṣẹ Olúwa mo fi pè jáde lórúkọ Jésù ó yá gba nǹkan ẹ padà. Makos katariaba ó yá gbà padà. Àmín Jésù. Arábìnrin kan wò mí ọmọ ẹ̀ nítorí ọmọ ni nítorí ọmọ ó ti jìyà lórí ọmọ yẹn ó wá tó àkókò kó wá jẹ ọ̀rọ̀ ọmọ yẹn wọ́n wá kó bọ́ ọmọ yẹn ọmọ yẹn ò mọ nǹkan kan pẹ́ o kò mọ nǹkan kan pẹ́ o ṣùgbọ́n gbọ́ọ̀rọ̀ Olúwa ìbẹ̀wò Olúwa ìbẹ̀wò tó bẹ́ẹ̀ Pétérù wò nínú túbú Pétérù ń sùn nínú túbú ni áńgẹ́lì yẹn dẹ̀ fọwọ́ tó ní dìde ó dẹ̀ dìde ó ní ká lọ ó dẹ̀ mú jáde káwọ́rẹ́ máa ṣàtàyàrá lórúkọ Jésù Ọlọ́run máa ṣe ọ̀nà àbáyọ fún ọmọ yẹn lórúkọ Jésù lọ́sẹ̀ ọ̀run kó ṣọ̀nà àbáyọ fún. Àmín Jésù. Ìrànwọ́ Ọlọ́run kó dìde fún ẹ o. Àmín. Ohun rere tó o gbé ṣe rí láyé rẹ lọ́sẹ̀ lórúkọ Jésù ó yá lọ ṣe. Àmín Jésù. Ìkàtúnṣe Ọlọ́run fi hàn mí pé èèyàn kan sọ nǹkan nù ó sọ nǹkan nù ó sọ nǹkan nù ó sọ nǹkan nù ìbẹ̀wò ti dé ó sọ nǹkan nù lọ́sẹ̀ yìí ọwọ́ agbára tó ṣàwárí àkẹ́ lórúkọ Jésù ó yá kó ṣàwárí ẹ̀ fún. Àmín Jésù. Àǹtí Ọlá. Yes sir. Àkókò ti lọ. Ó ti lọ. Àkókò ti lọ. Ẹ bá sọ fáwọn èèyàn pé next week agbára Ọlọ́run máa sọ kalẹ̀. Ó máa sọ kalẹ̀. Ìdè máa já. Ìdè máa já. Ògo máa fọ́. Ogun máa ṣẹ́. Àánú máa ṣẹlẹ̀. Bá mi kó tó wá di pé máa lọ wọ́n ti gbómi kalẹ̀ wọ́n ti gbóròró kalẹ̀ ẹ sáré sọ̀rọ̀ àṣẹ yọ kan sí. Àṣẹ jáde báyìí wípé omi yẹn ó ní ti Olúwa ní ilẹ̀ ayé àti àwọn tó tẹ̀dó nírò rẹ̀ nítorí pé ìwọ tẹ̀dó sórí ayé yìí ìwọ sì ní ẹni tí Ọlọ́run ní kó máa jọba lórí ohun gbogbo tó dá omi yẹn àṣẹ Olúwa wọnú ẹ̀ bó o bá ti ń mú gbogbo ibi tó o bá ti ń dé àánú kó fọ̀hún fún ẹ. Àmín Jésù. Bó o bá ti ń mú ogun tó ti pẹ́ tó ti jingiri lórúkọ Jésù ó yá kó ṣẹ́. Àmín Jésù. Arábìnrin yẹn bó o bá ṣe ti mú o ìdè tó ti fi dè ẹ́ mọ́lẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ mórí ọdún kejì ní tó ti dè mọ́lẹ̀ ó yá bó o ṣe mú báyìí ó yá kó dìde. Àmín Jésù. Kí ìyanu kó ṣẹlẹ̀. Àmín. Bẹ́ẹ̀ ló ṣe máa rí o. Bẹ́ẹ̀ ni o. Kò yí padà o. Àṣẹ ọ̀run gùn. Àṣẹ Olúwa ni. Jésù Olúwa wa. Bàbá wa ẹ kú iṣẹ́ Olúwa máa fi agbára kún agbára fún yín láṣẹ Ọlọ́run ọba tó má ti wá ń sọ̀rọ̀ àwọn wòlíì tí Ọlọ́run ń gbà fún orúkọ yín a máa lékè báyìí nínú wọn ni lórúkọ Jésù Kristi. Lẹ́ni báwo ló ṣe rí lọ́dọ̀ tiyín torí láti bẹ̀rẹ̀ dé parí wọ́n pé ó ń gbóná fẹlifẹli ni tó ń yọrùkú ó wá kù sí ẹ lọ́wọ́ láti rí tiẹ̀ gbà nítorí pé èmi tí mo wà lórí ìjókòó báyìí pàápàá mo ti rí tèmi gbà mo ti rí tèmi ṣe ìwọ náà fẹnu ara ẹ sọ pé o ti rí tiẹ̀ ṣe o ti rí tiẹ̀ gbà. Bá mi kó tó di pé a máa dágbére tán pátápátá lórí ètò lẹ́ni àwọn aráalé fẹ́ pè yín fún ìtọ́ni fún ẹ̀bẹ̀ àdúrà wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ kan tàbí méjì bá wa sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín àti social media sí. Ẹ nílò àdúrà àti ìtọ́ni ẹ pè mí sórí 08033 60 71 04 lẹ́ẹ̀kan sí 08033 60 71 04. Ẹ dẹ̀ máa múra sílẹ̀ o ìpàdé kan ń bọ̀ ní Sunday tó gbẹ̀yìn nínú oṣù yìí òun ni pé ìpàdé ọ̀rọ̀ àṣẹ èyí ni wípé Ọlọ́run fúnra rẹ̀ irú ìṣòro irú ogun wo ló ń dojúkọ lọ́jọ́ tó ti pẹ́ ìwọ ṣá máa bọ̀ ibẹ̀ tó gate ní Ọ̀tà tó bá ti débẹ̀ kó lóun lọ sí ILO
the Evangel Faith Mission number 26 Nureni Aka Street ibẹ̀ ni church yẹn wà Sunday tó gbẹ̀yìn nínú oṣù Máàcì wàá bá Jésù pàdé wàá bá Jésù tó bá dẹ̀ ti bá Jésù pàdé ogun ayé rẹ ti ṣẹ́. ó ti fẹsẹ̀ fẹ́ bá mi ẹ̀ máa pe Facebook yín fáwọn torí Facebook ọ̀rọ̀ àṣẹ fún àǹfààní ẹ̀yin tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa lénìí tẹ̀ tí ì darapọ̀ mọ́ wa tẹ́lẹ̀ Instagram Facebook ọ̀rọ̀ àṣẹ ẹ tẹ̀lé bàbá wa ẹ máa subscribe gbogbo nǹkan tí wọ́n bá ń jù sáfẹ́fẹ́ náà lẹ máa rí Ọlọ́run á sì máa ràn yín lọ́wọ́. Yorùbá máa ń sọ̀rọ̀ kan wá ní kì í dùn kó pọ̀ ṣókí òun náà ní ọbẹ̀ oge ṣùgbọ́n mo gbà á ládùúrà pé gbogbo ìbùkún tí Elédùmarè ti rọ̀jú ẹ̀ kalẹ̀ fún wa lénìí kó mọ́ wa lórí kó sì bá wa kalẹ̀. Èmi wá ń rọ̀ yín lọ wọ́n ní kí ekulé gbọ́ kó sọ fún toko káàdọ̀ gbọ́ kóró fóòbẹ̀ ní déédéé aago 4:30 ní gbogbo ọjọ́ ìsinmi lórí Kaftan television Yorùbá ni bàbá ọ̀rọ̀ àṣẹ máa wà ń bí ẹ̀yin náà ẹ máa jókòó de ètò yìí ẹ máa pe àwọn mọ̀lẹ́bí yín ní gbogbo orígun 4 àgbáyé gbogbo ìlú náà ti ń wò ó káwọn náà máa jókòó aago 4:30 sí aago 5 ní ọjọ́ ìsinmi ní Kaftan TV ẹ pé gbogbo wọn kàn máa jókòó kàn máa wò nítorí pé ogun ṣẹ́ ẹ̀rí ojoojúmọ́ là ń gba ẹ̀rí nínú ilé agodo wa ń bí lọ́sẹ̀ tó ń bọ̀ á tún lágbára lórí ètò ọ̀rọ̀ àṣẹ ó dàbọ̀ ó dìgbà kan náà bàbá wa ẹ̀ wá bá ń juwọ́ sí wọn pé Ọlọ́run ọ̀run kó máa bá yín lọ àmín o ọ̀sẹ̀ yìí kó jẹ́ sí ayọ̀ àmín Jésù Olúwa wa àmín ó dàbọ̀.